tó bá hu tápà ló lè fi ìgúnnu dá ìgúnnu ló ní tápà tápà ló ní ìgúnnu àrà tó bá ọmọ ikọ̀ ló lè fi ìgboro dá o. àtúbà hu sáàtì ló lè fi ènìyàn dá àrà tó bá ọmọ ikọ̀ ló lè fi ìgboro dá. bàbá jọ̀wọ́ o má fi mí dára tó máa bà mí nú jẹ́ ọlọ́run jọ má fi wá dára tó lè bà wá nú jẹ́. Peacemaker lẹ́ẹ̀kan sí àǹtẹnumọ́ ẹ káàsán ẹ káàárọ̀ mo kẹ́ ìbọ̀dì tó bá wà báyìí. orúkọ tèmi ìyípadà Soliudeen Ọlájídé Àkànní Síkẹ́ tó jẹ́ olórin àgbáyé nọ́mbà tí ọ̀gá ńlá Mr Peacemaker tí ò fẹ́ wàhálà. ṣe rí mo bẹ̀ yín fáǹsì wa tẹ́ ń gbọ́ fújì báyìí nílé lóko lẹ́yìn òdì mo bẹ̀ yín pé bẹ́ẹ̀ bá ti ń rí láìfù mi tí mò ń ṣe lọ́ọ̀ yìí fídíò yìí ẹ bá mi share torí ọlọ́run fídíò yìí bá mi share kó lọ kẹ́ẹ̀dẹ̀ kọ́mẹ́ǹtì èrò ọkàn yín síbẹ̀ torí ọlọ́run kí àwọn ọ̀gá wa kán lè gbọ́ dáadáa. ṣe rí fújì tí ò bá sẹ́tù láàrin Pasuma tó gbèsè rẹ̀ a máa fara bínú tó ń ràn ní Alhaji Abbas Akande gbèsè rẹ̀. mo sọ fún wọn mo ti pè wọ́n rí mo ń bẹ̀ wọ́n ni Pasuma Wonder mo ń bẹ̀ wọ́n ni wọ́n rí pé àwọn méjì yẹn ìjà kankan ò sí láàrin wọn tí ò dìjà gbọ́ ìsọ yìí fáǹsì ló ń dá ọ̀la lẹ̀ because èmi ti mọ àwọn méjèèjì ń sìn ó ti pẹ́. Pasuma èèyàn tí Pasuma close mọ́ láyé jù ká má tan ara jẹ Obesere ni èèyàn tó Obesere láìkì kì í láyé nínú ní fújì tèmi mọ̀ ń gbà yẹn Pasuma ni normal Pasuma tó ti ní àwọn ọ̀rẹ́ kan náà bí àwọn ẹ̀gbọ́n kan bí ọ̀rẹ́ irú Alhaji Àṣeyàndé Ìbàdàn Pasuma súnmọ́ wọn gan ẹ̀gbọ́n ló jẹ́ sí Pasuma ò fi bò bó tó máa ń ṣọ̀rẹ́ ńgbà yẹn ni nítorí wọn bá tó wá kí Pasuma ni mo ṣe ń gbà yẹn ó ti pẹ́. Alhaji Pasuma wọ́n ṣe wọ́n àlejò wọ́n ṣe gbé wọ́n sọ fún ìgbà tó lọ tán ká sí wọn tán nínú àwọn ọ̀rẹ́ Pasuma wọ́n sọ pé Àṣeyàndé wọn Àyìndé pa ẹ̀gbọ́n wa ni pé Àyìndé náìsì ni wọ́n á kí àwọn ni ẹ̀gbọ́n nílé ilé wàláhì ó sọ bẹ́ẹ̀ náà ni Alhaji Ṣẹ̀fẹ̀ Àlàó náà Pasuma pọ́n wọn lé fún àwa ọba ń sọ̀rọ̀ wa ní ẹ̀gbọ́n ni wọ́n ò bọ̀ tí ọ̀rẹ́ làwọn o wọ́n dá ń sọ pé àwọn ń sọ̀rọ̀ ẹni pé ìgbà tí ó wọ àárín àwọn tó àwọn ń sọ̀rọ̀ kí ìfà Obesere gan àwọn láìkì Obesere gan àwọn jọ wà ní tá a máa ń sọ ń gbà yẹn ni bọ̀bọ̀ tí mo sáré pé bó ṣe wá ń lọ sìn nígbà kan fújì ó ti die down kò sí wàhálà kankan a rí pé àìsáriwo yẹn gan ó wà fẹ́ ti fújì tó bọ̀ tá a máa pariwo ajáriwo tó máa make sense ajáriwo tó máa fún wa ní progress ọ̀tẹ̀ Obesere ni mí Pasuma ni mí Màláíkà ni mí Òṣùpá ni mí wẹ́wẹ́ ni mí ó máa àfẹ́ẹ̀tì àwọn tó ń bọ̀ lẹ́yìn ká tún fẹ́ gé lára àwọn tí ó wà ní iwájú kò dẹ̀ sí ọgbọ́n ẹ̀ wọ́n máa ní ká rojọ́ wọn kálukú ajáre èmi kí mo sọ̀rọ̀ ní ọ̀kẹ́dà náà lórí ọ̀rọ̀ Atayẹwẹ́ pẹ̀lú Pasuma tèmi yé mi ọmọ Mùṣín ni mí Atayẹwẹ́ ọmọ Mùṣín ni Pasuma ọmọ Mùṣín ni mo mọ̀ pé Pasuma jù wá lọ lẹ́gìn sọ pé Alhaji sọ̀rọ̀ Atayẹwẹ́ o Pasuma jù wá lọ ẹ̀gbọ́n wa ni o but àwọn míì ń wo pé kí ni ẹgbàá yìí sọ yìí ẹ̀gbọ́n báwo lórí iṣẹ́ kan náà but mo rí àwọn tó ń comment oríṣiríṣi mo rí pé àwọn tó sọ̀rọ̀ Atayẹwẹ́ wọ́n ò pé wẹ́wẹ́ mọ̀ pé ẹ̀gbọ́n òun ni ṣé kí wọ́n wá kú ni kó dóhùn jẹ́ nǹkan láyé ni òun náà claim pé òun náà wà ń bẹ̀ náà mọ̀tẹ́ ń pọ́n gbogbo yàn lé tẹ́ ẹ̀kọ́ Atayẹwẹ́ lé wọ́n pè mí lóyè sọ fún mi ẹnìkan ní àtẹ́lẹ́gẹ́ tó kọ ayé ẹ̀wẹ́ ìjẹ̀bi náà nígbà tí bá ń pọ́n gbogbo yàn lé tẹ́ ẹ̀pọ́n lé ṣé wàá ní claim right ṣe náà ni pé òun náà ó dẹ̀ kò lè ṣe léyè kéré tó wà ti pẹ́ àmọ́ wa ni kò rí bẹ́ẹ̀ pé ayé ti pọ́n wa lé already tó o bá ti rí ẹni tó jẹ́ lọ́fín mi ò ní kó máa pọ́n ẹ lé wọ́n mọ̀ pé Atayẹwẹ́ ó ti pẹ́ àgbà lórí legend lòun náà ànábì kan ní Atayẹwẹ́ ká má tàn wá kọ́kọ́ pé kí ọkọ̀ pé òun ànábì ní olórí spirit musician òun ló kọ́ sọ pé òun ànábì o tó dẹ̀ gbà fún Atayẹwẹ́ bẹ́ẹ̀ tí Atayẹwẹ́ tàdé ń pọ́n wọn lé ẹ bí pé ipò tí wọ́n wà ọjọ́ orí ọ̀tọ̀ wọ́n máa fi síbi kan ẹ fún ọmọ kékeré tó bá wà ẹ̀rì níbi iṣẹ́ kan dàrẹ́tọ̀ ibi iṣẹ́ kan ẹ láti pọ́n lé o ẹ bá ti pọ́n lé ẹ ní gbówó oṣù ẹ lè rí nìkan jẹ. Pasuma Wonder broda wa ni broda wa ẹ̀gbọ́n tèmi ní tí èmi ò lè yẹ kó nà
ibùdádì mi ni. So Papa Tosibẹ̀ ni màá wá bá wọn sọ̀rọ̀ ẹ̀yin fáǹsì wa. Ọ̀rẹ́ mi Rọrùn Ìdòwú Adinobu mo rí pé nínú ẹ̀yin bloggers kan wọ́n ti pé ẹ̀ ń fi làkàì ṣe kínní. In fact wọ́n máa ń yọ Ọlọ́run nígbà tí gbogbo wọn comment àwọn bloggers mo rí pé ọ̀rọ̀ mi wọ́n máa ní àgbáyé yẹn ẹ̀ fi ilẹ̀ inú mi dùn pé wọ́n sì respect yàn pé eléyìí ó mọ tó ń sọ but ó kàn ń gbé kó máa dá sọ̀rọ̀ tí ó kàn ní ó dẹ́ kàn mí ẹ má bínú ṣe rí ó kàn mí tí wàá kàn mí mi ì ní sọ mo kí ẹnìkan sọ inú bloggers kan náà mi ì mórúkọ ẹni yẹn ó sọ̀rọ̀ gidi náà lórí Atawẹ́wẹ́ ó ní ìṣẹ́ tó gé yẹn náà ó tiẹ̀ mú ní kan díẹ̀ ṣùgbọ́n kò ní làákàyè kò lọ́pọlọ ní ló bí mo níwẹ̀ kò lẹ́bi nǹkan tí mo sọ yẹn ó ìgésẹ̀ tó ń nífẹ̀ẹ́ sí lọ́ọ́ kó sọ díjà mi lọ́wọ́ kò bá mi jà o ọtí mi sọ ká ní mo ní Atawẹ́wẹ́ ó ju Pasuma lọ sí mo ní Atawẹ́wẹ́ tẹ́ ń wò yẹn Pasuma kéré sí ó ṣe kíní kan Òṣùpá wẹ́ sí inú ẹ̀ máa dùn tí mo promote olórin tí ó nífẹ̀ẹ́ bọ̀ mo ní pé wẹ́wẹ́ ó fọ́n mo wẹ́wẹ́ tí mo ní pé Pasuma òun nìkan lẹ́gbọ̀n á ní Òṣùpá ó mọ̀ pé Òṣùpá ń kọrin lórí mẹ́ta tí mo sọ yẹn ṣe pé ó pè àwọn tó fẹ́ Òṣùpá bí wọ́n ti mọ̀ jẹ́ ó pè àwọn yẹn ó pè Pasuma kò ní pè àwọn tó fẹ́ ti wẹ́wẹ́ náà ká ní mo ní wẹ́wẹ́ right ọ̀kìndákẹ́ ẹ má sọ̀rọ̀ kan òun ló máa pè ṣùgbọ́n ẹ má bínú ẹ ká wá peace Papa Tosibẹ̀ Àkàndé Abbas phobia ìbẹ̀rù Babalókan aláyọ̀sọ́ ní Pasuma ọ̀gá ńlá wọn gáàsù ibà wá sí o àwọn Babalóko wẹ́wẹ́ ànábì ìsúlẹ̀lẹ̀ akílẹ̀ Sulemọ̀nà Atawẹ́wẹ́ o ẹ̀jẹ̀bùrẹ̀ ètò òsì ẹ má bínú Alhaji Adio gbogbo òdì òru wọn jẹ́ ń gbádùn wọn ní Sule Atawẹ́wẹ́ wọn ní ẹjọ́ lẹ̀pọ̀ ní kí ló wá dé tó sọ̀pọ̀tì ẹ̀ mo ní mi bẹ́ẹ̀ni kankan ṣe ọ̀rẹ́ mò ń kílèmù pé Pasuma bọ̀dá wa ni Alhaji Sulemọ̀nà Atawẹ́wẹ́ ẹ̀yin náà ẹ jù wá lọ ó tán ẹ jù wá lọ torí abáyín gbòòrò wọn ti ń gbọ́ yín àbí kékeré àwọn akọrin 1979 kò káyé sọ́n gbọ́ ẹ tó máa ń gbọ́ náà ló ń kọrin wọ́n máa ń gbọ́ yín yẹn àìní gbọ́ yín mọ́ Ọlọ́run ní jẹ́ rí o àwọn náà tó tẹ̀ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ tá náà ń bá yín fà tá close mọ́ yín di báyìí wọ́n yín gbọ́ yín àná tún mọ́ yín àná ò fẹ́ gbàgbé àṣírí náà lọ kú ní báyìí àwọn ilé pọ̀ lẹ́yìn tó tún bọ̀ eré ìlú ò lè sọ̀rọ̀ torí kò wọ́ọ̀tì àti sọ̀rọ̀ àwa lè sọ la ṣe ń sọ tó mú bẹ́ẹ̀ Alhaji Papa Tosibẹ̀ Àkàndé Abbas ẹ má bínú ẹ jọ̀ọ́ Pasuma ẹ má bínú Atawẹ́wẹ́ Àdìó Àdè bàbá àgbàlagbà bàbá yìí kéré tó jẹ́ jí gbé kí wọ́n bá dán wàá dán tán mo kí wo fáǹsì Akilẹ̀ Ọ̀gánà family phobia family gbogbo ìrọ̀rùn tó ń sọ̀rọ̀ mo kí ọ. Sketoje olórin àgbáyé wọ́n ti sọ̀rọ̀ wọ́n dẹ̀ ti sọ púpọ̀ nínú ọ̀rọ̀ yìí. Finally inú mi dùn láti gbọ́ pé peace ti wà lágbolé Fuji torí lórí ọ̀rọ̀ Alhaji Sule Adio Atawẹ́wẹ́ àti Alhaji Wasiu Alabi Pasuma àti Alhaji Saheed Òṣùpá kíngí inú mi dùn láti gbọ́ pé ọ̀rọ̀ yẹn ti níyànjú. Yes mo dẹ̀ máa ń sọ gbogbo ìgbà mo ní èyí tó jẹ́ kókó fún eré èèyàn bíi titi wa lágbolé Fuji kò ju peace àti growth Fuji music lọ then bí legacy yẹn ṣe máa lọ tó ṣe máa lọ bó ṣe ń lọ yẹn inú mi dẹ̀ ń dùn ẹ̀hún lẹ máa rí wípé at times tí mo bá sọ pé a little competition is good for the game mo mọ nǹkan tí mò ń sọ ṣe rí wípé ever since Atawẹ́wẹ́ said that thing in that interview Atawẹ́wẹ́ has been popping up àwọn òyìnbó tẹ́ ń wò yẹn àgàgà tẹ́ bá lọ sí Hollywood wọ́n máa sọ fún yín pé there is no bad publicity. A publicity is a publicity. See, sometimes when according to nǹkan tí Sketoje sọ nínú fídíò yẹn wọ́n sọ wípé ṣé Atawẹ́wẹ́ náà máa wò káwọn Paso àtàwọn Òṣùpá àtàwọn kéwọn yẹn kọ́kọ́ máa irọ́ Alhaji Sule Adio Atawẹ́wẹ́ tẹ̀ ń wò yẹn náà he has been in the game for a while and he is one of the most prominent Fuji musicians we have in the game no doubt yes ó kàn jẹ́ pé fan base oníkálukú ó yàtọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ ni fanbase kan ó máa ju fanbase àwọn kan lọ fanbase àwọn kan ó máa dàbí fanbase Manchester United ẹ lè fi wé fanbase àwọn Chelsea
ní Nàìjíríà yìí tó máa ń sọ pé o ní football fans tó pọ̀ jù tó ní the biggest football fan base ní Nàìjíríà Chelsea ni o, torí gbogbo ọlọ́kadà Chelsea ni wọ́n, onídàáfó wọ́n pọ̀ bíi Chelsea ni wọ́n, even ẹlòmíì tó kì í wo bọ̀ gan á ní Chelsea lòun, you understand? So fan base máa ń pọ̀ jura wọn lọ, but it does not mean wípé fan base kan bó ṣe kéré yẹn àwọn náà máa jupá gẹ́gẹ́ bí Sketoje ṣe sọ nínú fídíò yẹn. Wọ́n ní àtàwẹ́wẹ́ náà lè máa wò kí gbogbo ẹ̀ máa lọ bó ṣe ń lọ yẹn, káwọn náà èèyàn máa gbórí sí i, èèyàn náà máa gbórí sí ni. Bẹ́ẹ̀ ni bá ṣe ń ta là ń tọ̀, tíyàn bá tọ̀ dáadáa ó lè dẹrùn onídìí. Bẹ́ẹ̀ ni ó ṣe rí gangan nìyẹn. Òun lẹ fi rí pé Alhaji Sule Adio Atawẹ́wẹ́ gan àwọn gan gbórí sí ni, ó ti dáyé gbórí sí, trending ni. If you are not trending you cannot be in the news. If you are not in the news, there are a lot of Jews tó wà lórí internet wẹ́ pé if you are not, if people are not talking about you, you are not there. Bó ṣe ń lọ nìyẹn. Òun mo yẹ sọ pé bá ṣe ń ta la ṣe ń tọ̀, tí a bá tọ̀ ó máa dẹrùn onídìí. Bẹ́ẹ̀ ni inú mi dẹ̀ dùn ọ̀rọ̀ yìí ń sìn gbogbo ẹ̀ ti níyànjú. Ẹ ti gbọ́ gbogbo nǹkan tí King Dr. Saheed Òṣùpá sọ ní event tán lọ after ìgbà tọ́rọ̀ yẹn ti ṣẹlẹ̀. Alhaji Wasiu Alabi Pasuma náà dẹ̀ ti sọ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn. Gbogbo wa la mọ nǹkan tó ń ṣẹlẹ̀. A mọ̀ pé Alhaji Wasiu Alabi Pasuma ẹ̀gbọ́n ló jẹ́ sí Atawẹ́wẹ́. Atawẹ́wẹ́ náà sọ pé Atawẹ́wẹ́ náà deny pé ẹ̀gbọ́n àwọn kọ́ ni Alhaji Wasiu Alabi Pasuma. He don tey. Ó ti pẹ́ gan, but bí industry ṣe rí lè níyì, everything has gone digital, so everybody is looking for a way to key into the trend. Trend là ń jẹ, trend ni, that is the truth. If you cannot beat them, join them. Òun lè rí pé Alhaji Sule Adio Atawẹ́wẹ́ òun làwọn náà fi sáà láti ṣe ní interview yẹn, ó dẹ̀ ti lọ nìyẹn. Àwọn tọ́rọ̀ yẹn dẹ̀ tabà, wọ́n ti yanjú, wọ́n ti pera wọn, ọ̀rọ̀ yẹn ti níyanjú. But the koko of this matter is that nínú fídíò yẹn ẹ máa gbọ́ pé Sketoje sọ kankan ló di ọ̀rọ̀ yẹn mú. Mo dẹ̀ ti máa ń gbọ́rọ̀ yẹn dáadáa, a máa ti ń gbọ́ lẹ́gbẹ̀ẹ́ títì, a ti ń gbọ́, ó ti di pé a ti ń gbọ́ ní confam wípé Alhaji Abbas Akande Obesere is one of the most generous Fuji icons we have in the game. But the thing is, people don't talk about it. People don't really talk about his generosity. People don't really talk about his kind heart. Mo ti lọ lé wọn, ta lọ shoot nílé wọn, ta lọ shoot fíìmù kan, musical video kan lé wọn. Bá ṣe ń jẹ jíjẹ là ń bọ bíbọ̀, là ń mu mímu, kò sí. In fact, a ṣeré débi pé a tún gba kí mọ́tò wọn gan, a tún drive ẹ̀ nínú ilé wọn. One of the nicest persons I have ever met. In fact, tó máa ń sọ̀rọ̀ pé èèyàn nínú rẹ̀, Obesere ni o. Obesere ọ̀hún wálé ayé máa yá ọ̀hún nǹkan kún. Nínú àwọn stories kan tá a ti gbọ́, òun náà dẹ̀ ni Sketoje sọ nínú fídíò yẹn wípé ní táìmù kan Alhaji Wasiu Alabi Pasuma àti Obesere, both of them they used to be very very close. Obesere ti ṣe oríṣiríṣi oore ńláńlá fún àwọn onífújì ẹgbẹ́ wọn tó jẹ́ pé tiẹ̀ ní gbọ́ ní anywhere. Nígbà kéèsì Sunny T Adéṣọkọ yẹn kó tó di pé Sunny T kú kọ́lọ́run foríjì, nígbà tí kéèsì yẹn dọ́dọ̀ àwọn ọlọ́pàá, tí kéèsì yẹn di yàmàyàmà gan, wọ́n jẹ́ kó yé wa nínú story yẹn wípé Obesere ló ń pè. Obesere ló wá bẹ̀rẹ̀ sí ní pé àwọn èèyàn lọ́wọ́ connect, lọ́wọ́ ṣe gbogbo wọ́n náwó wọ́n nára tó fi di pé ọ̀rọ̀ yẹn dìbò, tó fi di pé wọ́n fi yanjú ọ̀rọ̀ yẹn nígbà yẹn kó tó di pé Sunny T kú. So Obesere ti ṣe oríṣiríṣi oore fún oríṣiríṣi àìmọye onífújì tó Obesere ti ṣoore fún tí ẹ̀ ní gbọ́ anywhere. So nínú fídíò yẹn máa pé Sketoje sọ̀rọ̀ nípa Obesere pé they used to be the closest ní Fuji music industry. Pasuma àti Obesere pé àwọn close jù. Bẹ́ẹ̀ ni oore tí ọwọ́ ọ̀tún bá ṣe fún ọwọ́ òsì, tọwọ́ òsì gan ò mọ̀ gan, òun ló ti dájú, òun ló ní ládájú. Ó ní mo ṣe máa sọ pé oore tí èèyàn máa ṣe tí wọ́n máa announce káàkiri orí íńtánẹ́ẹ̀tì ìyẹn gan ò ní ládá. Oore tó ní ládá ni oore tó bá ṣe fún ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ tí ẹnì kẹta gangan tẹ̀ ní gbọ́ tí kò ní rí, ó dẹ̀ ṣoore fún. I'm telling you, wọ́n dẹ̀ sọ pé irú àwọn oore bẹ́ẹ̀ yẹn ni Alhaji Abbas Akande Obesere máa ń ṣe fún àwọn èèyàn tó yẹ pé wọ́n tiẹ̀ ní sọ ní anywhere. Àìmọye tẹ́ bá bi Alhaji Saheed Òṣùpá gan, Jackie gan máa sọ àwọn oríṣiríṣi oore tí Obesere ti ṣe fún àwọn náà. Kò ń ṣe Jackie nìkan, wọ́n pọ̀ bẹ́ẹ̀. Even tẹ́ bá bi Alhaji Wasiu Alabi Pasuma, òun ní gbà tí mo rí fídíò kan recently, tí mo rí fídíò Daddy Showkey
pẹ̀lú Alhaji Wasiu Alabi Pasuma ní event kan tí Daddy Showkey fúnra rẹ̀ ń sọ wípé best friend òun ní gbogbo music industry o Alhaji Wasiu Alabi Pasuma ni ibẹ̀ ni mo ti fọ́. I know that they have been together from way back látàyè Mayflower àwọn atajọ́ ọmọ Mushin àmọ́ abá gbogbo àwọn fíìmù yẹn la máa ń bá. Òun lè máa fi rí pé nínú gbogbo agboolé Fuji kò sóní Fuji tó close mọ́ àwọn oní hip hop bíi Paso kò sí. Láti ayé Kerefini, ayé Sen Dancing, ayé Orí Òkè ní Dioro, ayé Mayflower ní Mushin làwọn àti Paso àti Daddy Showkey wọ́n ti máa dán ṣe show papọ̀. Daddy Showkey wá sọ kankan nínú fídíò yẹn ó ní time kan tóun ní problem tí nǹkan kan ṣẹlẹ̀ sáwọn wípé the only person he could call to help him and his family was Alhaji Wasiu Alabi Pasuma, that he could not call anybody even nínú industry àwọn gangan tó jẹ́ hip hop ragamuffin gan, he could not call anybody, that it was Pasuma that he called. Kò dẹ̀ sígbà táwọn pe Paso tí Paso kì í jẹ́ àwọn pé nínú industry bó ṣe tóbi tó yìí Paso ni best friend àwọn òun ló máa fi ń da kéèyàn máa ṣe dáadáa. A lot of times when you see people talk about Alhaji Wasiu Alabi Pasuma, they will tell you that he is the most understanding Fuji musician in the game. Kò kí n ṣe tètè bọ́ọ̀lì ẹ gbà bẹ́ẹ̀. Alhaji Wasiu Alabi Pasuma wọ́n understand the principle Barusati kan torí Barusati máa ń sọ wípé nínú kọ́lọ̀ fọ̀rọ̀ kẹ́ Barusati ìyẹn ààrẹ Dr. Sikiru Ayinde Barrister wọ́n máa ń sọ dáadáa pé àkìtàn ni mo jẹ́, pé ẹni tó bá ti rí rẹ̀ as àkìtàn is a very big quality of being a leader. One of the characteristics of being a good leader is when you can assimilate a lot of good and the bad. Do you get? Torí oríṣiríṣi ló máa fi lò ẹ́ as olórí. So tó bá ti wá jẹ́ olórí, even when they throw you stone, kò kí n ṣe pé kò wá mú òkò yẹn, kò wá sọ di ògúnlùtù, kò wá jù padà. A good leader must be able to listen. Wàá yára gbọ́rọ̀, wàá wá lọ́ra fèsì. Òun lè máa fi rí pé wọn kì í fi oníwàdùwàdù jọba. Tó máa fi oníwàdùwàdù jọba, nǹkan máa bàjẹ́ o. Òun lè máa fi rí pé Pasuma, tí nǹkan bá ṣẹlẹ̀, wọ́n máa ń rárá. Even ìgbà tí ọ̀rọ̀ Táyé Currency àti gbogbo kíní ẹ̀ ṣẹlẹ̀ ńgbà yẹn kíníkan, àwọn èèyàn ló ń jíńjà. Àwọn fans ló ń para. Tó bá fọ̀rọ̀ yẹn dá Bawasi máa gbójú because Bawasi his level of understanding ó ti dé level kan tó jẹ́ pé ó máa hard fún ẹ láti ṣe nǹkan tó máa padà bí wọ́n tó máa wò pé wọ́n ti ríra wọn bí leader, because a good leader you must be able to assimilate a lot of insult. You have to take in a lot of insult. Bẹ́ẹ̀ ni kò kí n ṣe gbogbo ẹ̀ ló máa reply. It is not all your right that you will claim. Ẹ jẹ́ ká kọ́kọ́ get yẹn straight. Then another thing tí mo tún fẹ́ sọ nínú fídíò yìí ṣe ti retí máa ń sọ̀rọ̀ fans àwọn fans gangan ló ń dá most of àwọn wàhálà yìí lẹ̀. Torí tí èèyàn bá jáde tó bá sọ̀rọ̀, àwọn fans èèyàn kan they will just go and attack that person gbágbágbágbágbágbá. Ẹ ti gbàgbé pé bẹ́ẹ̀ yẹn ṣe jẹ́ fans lágbájá làwọn míì náà jẹ́ fans tàmẹ̀dù. So when you are kind of showing your allegiance to your idol, that is the same way tí àwọn other people náà tí wọ́n ń tà láti show allegiance wọn sí idol wọn. So ilé ayé ìkẹ́dẹ̀rẹ̀ ìlú gangan ni. When you think you are right, don't think other people are wrong, because the same way you are thinking you are right is the same way other people are thinking that they are right too. So don't think you can override my own opinion just because you think that you are right. I am right too. Meanwhile, you could be wrong, or I could be wrong. Do you get? Bọ́dọ̀ ilé ayé ṣe rí gangan nìyẹn. So these are the things. See, irú àwọn Alhaji Wasiu Alabi Pasuma yẹn ti understand. Dábàá worú Alhaji Abbas Akande Obesere, ẹ máa rí pé understanding Obesere náà lọ́fà. Òun lè máa fi rí pé ó máa hard gan láti rí Alhaji Abbas Akande Obesere nínú ìjà lọ́tún ìjà lósì, because he has got a lot to take care of in terms of business. So he doesn't really have that time to come and dá sọ̀rọ̀. If he's gonna do anything, he's not a noise maker when it comes to doings. That is Alhaji Abbas Akande Obesere. He's not a noise maker. Ẹ gbàgbé. Èèyàn tó ti pé èjì yẹn náà wọ́n ti dàgbà, wọ́n ń ṣọmọdé. So gẹ́gẹ́ bí Sketo J olórin àgbáyé ṣe sọ nínú fídíò yẹn, máa rí pé kò sí jàmọ́ lágbolé Fuji, and inú mi dẹ̀ dùn. The rate at which Fuji music is growing, I love it. You understand? See,
If you are not popping, then you are not there. If nobody is talking about you, you are gone. Do you get? If you are not trending, if you are not in the news one way or the other, you are just gone. That is it. That is why you see that social media space is a safe haven for everybody to thrive. Do you get? The fact that you want to trend does not mean that you should be tarnishing other people's images. Do you get? You can trend without hurting other people. Yes, on la rí lórí internet, on lè máa fi rí pé àwọn ọmọ ní hip hop yẹn wọn kì í ṣeré pẹ̀lú social media visibility, wọn kì í fi ṣeré rárá. But in as much as you want to do that, ẹ jẹ́ ká máa wà cautious pẹ̀lú nǹkan tá à ń ṣe. Yes, so lórí ọ̀rọ̀ Alhaji Adio Atawẹ́wẹ́ àti Alhaji Wasiu Alabi Pasuma àti King Dr. Saheed Òṣùpá, ọ̀rọ̀ yẹn ti níyànjú lágbolé Fuji. Everybody ń ṣe fàájì ẹ̀ lọ ni. Tó ń ṣẹlẹ̀, some people are actually laying blames on the bloggers. They are saying some bloggers are the one force anybody sọ any ọ̀rọ̀ ní interview. Tó bá ti dé podcast tàbí tó bá ti dé interview, àwa yìí náà lọ sí interview dáadáa. When you get to interview, the other time tí wọ́n lọ sí interview oyin mọ́mọ́, wọ́n bi me questions, àwọn sensitive questions yẹn. Yeah, of course, I'm an actor. Of course, I have seen things in the industry, but it does not mean that you will not apply sense when you are answering questions at interviews. Do you get? Because blogs, the only thing that sells the most is negativity. So that is all what they are looking for. You just have to be diplomatic about answering questions when you get to interviews. Do you get? So lórí ọ̀rọ̀ fans, oní Fuji wo lẹ fi pé fan base yẹn solid jù. Ṣé àwọn fans K1 The Ultimate ni Alhaji Wasiu Ayinde, K1 The Ultimate, Olúwayé Káfàtà, King of Fuji? Ṣé àwọn fans wọn ló strong jù ni? Or àwọn fans Alhaji Wasiu Alabi Pasuma, ọ̀gá ńlá family, ṣáwọn ọ̀gá ńlá family ló strong jù ni? Or àwọn fans Alhaji Saheed Òṣùpá, King Dr. Saheed Òṣùpá, Kingi Olúfimọ O1, ṣé àwọn fans wọn ló strong jù ni? Or àwọn fans Madiba, Alhaji Sule, Alao Malaika, ṣáwọn fans wọn ló strong jù ni? Or àwọn fans Rẹ̀mí Àlùkò, Mr. Igwe, ṣáwọn fans Igwe ló strong jù ni? Tàbí àwọn fans Alhaji Taye Currency, ṣáwọn fans wọn ló strong jù ni? Mo fẹ́ mọ̀. Or àwọn fans Ọba Àṣàkáṣà, Alhaji Abbas Akande Obesere, ṣáwọn fans wọn ló strong jù ni? Ẹ jọ̀ọ́, meet me up in the comment section. Let me know which Fuji icon has the strongest fans, the strongest fan base, the toughest fan base. Ṣé mọ̀ pé àwọn fans kan wà, ẹ jẹ́ kí n yànnà nú ẹ̀. Tí ẹ bá wá àwọn fans kan, ẹ máa rí pé àwọn fans yẹn, this is another topic for another day, but ẹ jẹ́ kí n kàn highlight a little bit. Àwọn fans ẹ máa rí pé wọn kì í jà. They don't come and start attacking people. Àwọn fans kan dẹ̀ wà. They are ready to go to the extreme. They are ready to do anything. Ó dàbí kó lọ wo football match ní viewing center ni, kó wá lọ máa sọ̀rọ̀ Chelsea anyhow, tàbí kó lọ máa sọ̀rọ̀ àwọn tíìmù kan tó le gan anyhow. Ó máa ń di wàhálà, ó máa ń dìjà, tó máa ń di yamayama gan. A dẹ̀ ti rí lára àwọn fans oní Fuji tó jẹ́ pé nígbà táwọn ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ láwọn táìmù kan, àìmọye àwọn tó ti para wọn dànù, tó jẹ́ pé lórí ó lọ sọ̀rọ̀ lágbájá, ó lọ sọ̀rọ̀ anyhow, they go enter you, ó máa di wàhálà gan. So the question is, which of our Fuji icons has the strongest fan base? Which of our Fuji icon has the toughest fan base? Which of our Fuji icon has the most understanding fan base? Meet me up in the comment section. Let me know what it is. Jeff Owolewa is my name. If you know that you have not subscribed to my channel, Jeff Owolewa TV, please do so and subscribe to my channel and smash that notification bell. So when my next video is popping up, you'll be the first to see it. God bless you for watching my videos. God bless you for dropping those beautiful comments. I really appreciate you guys. Holla. Please subscribe to my YouTube channel and press the notification button.